Africa Content TV. Olukoni èèyàn ẹsẹ̀ tí yóò fi sọ̀rọ̀ sókè. Ṣé sábà ti di ilé lẹ́nu? Wọ́n ti sọ ilé ẹ̀rọ sí i. Sábà tí wọ́n á bí ọ̀gá mọ́ lọ́wọ́. Bàlọ́ kò wá pàdé lọ́wọ́ pẹ̀lú. Àwọn akẹ́kọ̀ọ́ ti lè bínú sí ọ. Nítorí tí a ti fi kọ́kọ́rọ́ lé lọ́wọ́. Tí mo bí akọ́kọ́rọ́ tọ́lẹ̀tì ni. Tí mo ti tún sọ lẹ́ẹ̀kan sí afẹ́fẹ́ mẹ́lẹ́ wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni òwe sọ̀rọ̀. Kò sábà kó fẹ́ lórí ti mọ̀lẹ́bí. Wọ́n tún sọ lẹ́ẹ̀kan sí ẹ jọ̀wọ́ ẹ dání lóhùn dáradára. Nígbà tí wọ́n bá ń pariwo pọ̀ bí etí lẹ̀ tó wọ̀ wọ́n lọ́wọ́. Kí wọ́n pariwo pọ̀ bí etí tí ẹ̀ ti rẹ̀ pọ̀tì. Jọ̀ọ́ torí Ọlọ́run pariwo gẹ́gẹ́ wọ́n máa tọ́ ọ wá ní roundabout. Ṣọ́tìyá ó pariwo tó ṣe pé àìsàn àrùn tí bẹ lára rẹ ni ó jẹ̀mọ́lẹ̀ lójijì. Ó pariwo tó ṣe pé gbogbo tí ń jẹ́ sápá ìdè yóò jà lára rẹ lójijì. Ṣé o ti ṣe tán? Ṣé o ti ṣe tán? O ṣe Ọlọ́run mi. Àwọn ẹgbẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sẹ́gbẹ́ yóò gbà fún mi jù ọ lọ. Sẹ́gbẹ́ máa káṣà àti jù ọ lọ. Mojú rẹ̀ dáadáa sẹ́gbẹ́ ọkàn yóò balẹ̀ ju ti lọ. Gbogbo èèyàn tó wà ní lọ́wọ́ sórí àyà rẹ̀ wọ̀ wálẹ̀ sẹ́gbẹ́ ọkàn yóò balẹ̀. Bóyá wọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbọ́wọ́ lé láyà. Bóyá wọn wálẹ̀ sẹ́gbẹ́ ọkàn yóò balẹ̀. Ọkùnrin tó bá gbọ́wọ́ sáyà obìnrin wò lè rí ẹ́ o. Sẹ́yìn gbogbo tí a ṣe afẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Oníkó ńlọba tó ń ṣọ́ wá sí ńlọba tó ń ṣọ́ wá yẹn. Ìlera pípé Ọlọ́run ló ń fún wa kó bẹ́ẹ̀ tó wà ní sórí rẹ báyìí. Sórí rẹ báyìí. Sórí yìí. Ẹ̀sà sórí yìí ìfà. Ó gbọ́dé ọ̀gbọ́dọ̀ ló gbọ́dọ̀ mọ iyì ni. Orí mi ò ní yí lórúkọ Jésù o. Níbo ni dáàdi wa jókòó sí? Èyí ni ọjọ́ bí ẹ̀yàn dáradára. Nígbà tí ó ṣe pé kó tó dé inú oyún ìyàlẹ́ ní ibi tí mọ́. Ohun tí yóò sì tẹ̀lé ní èmi sì ti mọ́ pẹ̀lú. Arákùnrin mi yẹn súnmọ́ mi. Ṣé mo wá ní òbí wájú ó ti ní? Tẹ̀lé mi. Gbogbo èèyàn jẹ́ látara kò sẹ́ tó fọ ní gift. Èmi olùkọ́ ni mo fẹ́ bèèrè lórí pọ̀. Wọ́n fọ ní ẹ̀bùn gbogbo ẹ̀. Sórí owó tí mo fún ọ yìí, wọ́n ti ọmọ ẹni lọ sí òun. Wọ́n lè ní ìdàgbù náà. Bàbá rẹ̀ lè lówó lọ́wọ́ bí ààrẹ ẹ̀ sí ilé ìgbà tó ní ọmọ ọmọ tẹ́lẹ̀ ní ìlú. Photographer, the more confident, ó yà wò fún ọkọ̀ rẹ̀ nù. Ẹgbẹ́ ló bẹ́ẹ̀ sọ pé ṣé tí àyè fi fún mi 1,000. Èmi sọ fún ọ. Nínú Bíbélì, àti kọ́ nígbà ẹgbẹ́ bá fún ní ìyàwó fífún. Wọ́n ti sọ̀rọ̀ rẹ lẹ́yìn ìwé. Wọ́n ní oláwọ̀ lọ. Wọ́n mẹ́rin fún ọ̀rẹ́ wọn máa ń lò. Lọ́dún gbogbo ènìyàn, ìwọ yóò ti ọwọ́ ilé ìwọ́ kò. Ó sì ti ọwọ́ rẹ̀ àpò pẹ̀lú. Owó tí ọwọ́ rẹ̀ máa ká mọ́ àpò rẹ̀ bí oṣù tó yẹ. Bí àwọn àpò yóò sì ń lò lórí gbogbo èrò. Wọ́n ń tọ́ ẹ̀ sí ẹ̀. Àwọn ènìyàn. Ẹni tó ń bọ̀. Olùkọ́ni. Sẹ́yìn tó lọ́wọ́ ẹ̀ sẹ́yìn rẹ̀ ojú. Àwọn ènìyàn. Orúkọ Jésù kò bá ṣàtìlẹ́yìn jẹ́. Gbogbo agbára wọ́n lè rí orúkọ Jésù. Láwọn ọmọ tó rò ẹ̀yìn ọ̀pọ̀ rẹ̀ ó yẹ ìgbàlẹ̀ wà ó yẹ ìlú wọn.
Oníjìbìtì ni ìwọ fẹ́ dùnkù mi. Olukoni, gba owó rẹ padà. Bí bẹ́ẹ̀ kọ́ ìwọ kì yóò wọ ìjọba ọ̀run. Ẹ máa wo tẹ́nàtì bó ṣe ń bá láńlọ́ọ̀dù. Olukoni. Ọ̀pọ̀ máa kọ́ everybody o. Bọ́lọ́pàá bá kó mi, àwọn áńgẹ́lì ó tù mí sílẹ̀. Olukoni, ẹ gba owó ìkẹ́ má fẹsẹ̀ rìn lọ́lé. Sífìnìsì ni eléyìí, ìwọ sì ti rí mi tán. Lótìtọ́ mo wí fún ọ. Sáà wo, èmi ti rí ẹ tán. Owó ọkọ̀ tó kù ní ọwọ́ ìwọ ọmọ ènìyàn. Òun ni ìwọ fi fún mi. Ọlọ́run mi, ṣé wọ́n ló ti ṣẹ̀dá arákùnrin báyìí? Bó bó ṣe ń ṣẹ́ǹkì mi lọ́tún lọ́sì. Ìwà eléyìí kò dáa. Ìwà rẹ̀ dára lóòótọ́. Ṣùgbọ́n ṣọ́ọ̀kì àwọn ènìyàn ó ti bú mi tó. Olukoni, ẹ̀yin ti pè mí ní ahun lẹ́ẹ̀kan. Èmi ń ṣeré ni o. Sáà wo, ahun ni mí, ẹ má bà tèmi jẹ́. Wàláì mò ń pranki ẹni. Mò ń pranki yín ni Ọlọ́run gbọ́. Ó yá mo ti dọ̀bálẹ̀. Jésù kì í dọ̀bálẹ̀, Jésù kò sí jẹ́ tó kàn yín mo ti dọ̀bálẹ̀. Kẹ́ni kankan mọ́ sáwó mi o. Ó ti tó. Ẹ kúkú ná gbogbo ẹ̀ tán. Ó ti tó, alárin ó ti tó. Ẹ jẹ́ n ta fúnra mi. Mo mọ ibi tí bàtà ti ń ta mí lẹ́sẹ̀. Ẹ gba máìkì ọ. Bọ̀ àtòrìṣèkúlétẹ̀ fún mi ní new note. Ẹ tún fẹ́ fún mi ẹni sùúrù. Èèyàn méjì tó wà níbi tó ní ìbéèrè tó fẹ́ bí olùkọ́ni kó nawọ́ sókè. Ó yá máa bọ́ ń ta. Èèyàn méjì péré tí n bá ti dá wọn lò mú lọ́nu. Èmi ń bọ́ kankan ìrírí sí ń bẹ pẹ̀lú mi. Ìbéèrè tó lọ́pọlọ ni o. Torí mi gan ò gbádùn o. Ẹjọ́ kọjá àwọn báńsà yìí sẹ́rí lẹ́sàn ẹ̀yẹ́ wọn fáwọn báńsà ní gbogbo wọn tán lẹ́ẹ̀kan náà. Àwọn ilé kan wọ́n tún ṣiṣẹ́ lẹ́sẹ̀ rìn. Olùkọ́ni. Arákùnrin mi. Olùkọ́ni. Arákùnrin mi. Kì í ṣe tí aṣọ tí a fi pa kájà ṣe dàbí àkísà báyìí. Sori tó bá ṣe pé aráàta ló sọ ilé ìgbó mọ ṣáìsì sí ń fún un. Ṣùgbọ́n torí kó ṣe ìwọ sórí aṣọ yìí ojú rẹ ti rí. Ẹ̀yin méjèèjì ó yẹ máa bọ̀ ẹ súnmọ́ mi. Kí ni ìbéèrè tiẹ̀? Ó ṣe jẹ́ pé tó yá kìsàlẹ̀ wọ Jésù wọ́dún tó rẹ̀ báyìí. Ṣẹ́gun tó sọ òun náà tún ṣe kó ṣe jẹ́ pàkísà mú wọ̀ ṣẹ́rí orí tí ò bá jìyà kó jọ ọmọ bíṣọ wá wèrè wá. Lákọ̀ọ́kọ́ náà tábọ̀ ok máa bọ̀ ìyá sórí ìyá tí ó jọ Ọlọ́run fẹ́ mọ̀mọ́ kọ́ ọ sí gbangba yẹn. Thank you. Ìdáhùn ìbéèrè rẹ rè ó ní kílé tí mo fi ń wà kísà iṣẹ́ wo ló ń ṣe? Ó ní iṣẹ́ sórí gbogbo aṣọ tó ń wò yìí ibi táṣọ ẹ ti dé ò tí ì dé bẹ́ẹ̀ láyé rẹ lọ́dún èkó. Kí ni ìbéèrè yín jàre? Olùkọ́ni, níbo lẹ ti rí wíìgì orí yín? Ibi tí mo ti rí wíìgì. Àtúnyẹ láṣìírí ọmọ ilé ìfẹ́ yà o. Sọ̀rọ̀ arọ́rọ̀ wíìgì tó ń rí yìí o. Bẹ́ẹ̀ mi bá wí fún ọ ṣé ìwọ yóò gbà mí gbọ́? Ọ̀rọ̀ lọ́rọ̀ tó mọ́ ń kọjú sí yóò tí jẹ́ kó o ti ga jù báyìí lọ. Fi wíìgì mi sílẹ̀ wàhálà ayé mi ni. Kí n máa dé kí.
bẹ́ẹ̀ni wòlé sọ́run lọ́jọ́ kọjá rẹ èmi ń bọ̀ kankan èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti sọ fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ wọ̀nyí happy birthday sá o gbogbo èèyàn àgbàlagbà tó wà ń bí ọmọdé tó wà ń bí mo kí yín o tí bá ti sọ yẹ kan sí mo sign out yẹn o ṣé ọlọ́run mi ó dàárọ̀ o. ẹ fún olùkọ́ni ó pọ̀ ní àdúrà àbí.